Dúdú yẹyẹ olóyin lòun mo gbére mọ̀mọ́ tún wá kẹ́nìkan mi ni. Dickness Olúwafúnmiláyọ̀ màmá wa Maria aya Akínọlá ẹ mọ̀ kú oríire ọjọ́ òbí tòní ẹkú ọdún ẹkú yèédún o. Olúwafúnmiláyọ̀ dákun mo fi ṣe ìbínú pé mo bá ń láyé mo pè ọ́ lórúkọ ebo mọ̀ pọ́ kọlà pé ládéládé ó kọlà sí pàwọn òjòyè ńlẹ̀ ayé òkú ọdún òkú yèédún o. Aya Taofeek Akínọlá tó bá di wòye àmọ́dún o ìwòye àmọ́dún tówó tọmọ wọ̀ nínú ilé rẹ̀ gíga là ń bọ́jà o. Lágbára dání mọ́ gbàgbé ẹni òkè ló mọ̀ lọ láyé òní rẹ̀yìn láíláí òní relẹ̀ láíláí. Màmá Daniel màmá Tinúọlá happy birthday to you o. Màmá Ṣẹ́gun màmá Tìmílẹ́yìn lọ́lá ọlọ́run ọba òní fọdún eléyìí ṣàṣemọ́. Màmá Israel màmá Paul òkú ọdún òkú yèédún o. Aya Akínọlá o jẹun wá bá òrèlé àwọn bàbá àtóbí ọlọ́mọ. Ìwọ lọmọ Olúbàdàn ìlú olóye tí ó dìjà ìwọ lọmọ Olúyọ̀lé ìlú olóye tí ó rújú rárá. Olúwafúnmiláyọ̀ ìwọ lọmọ agbọ́n ṣáṣá ogun mọ́ṣá òun máa gbọ́ yàyà àmọ́ yà á lọ́nà. Ìwọ lọmọ ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódò ògbókẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Agbọ́n ṣáṣá mọ́ṣá ń bàbá rẹ̀ ń jẹ́ Olúwafúnmiláyọ̀ ìwọ lọmọ agbọ́ yàyà àmọ́ yà á lọ́nà. Ẹ rí bẹ́ẹ̀yàn bàbá yín délé Olúpòdé kò ní mọ̀mí eléégún tó rárá Àgòdì ló lomi afúrúrú ará Páńpán ló lomi Òkúdọ̀sà ìyá wa Maria. Aláṣẹ àtolùdarí Ògoolúwa Kìítọ́ Global Investment ni mò ń ké sí lọ́lá ọlọ́run ọba iléeṣẹ́ rẹ̀ ò ní jóná gbogbo ohun tó fọwọ́ kọjá láyé ò ní padà wá dàrí sunkún mọ́ ọ lójú. Olúwafúnmiláyọ̀ mo ní kédùmarè ó sọkú dẹ̀tí lórí gbogbo ọmọ láyípo. Màmá Ṣẹ́gun mo ní kó o pẹ́ láyé o. Màmá Tinúọlá mo ní kó o pọ̀ láàárọ̀ rẹpẹtẹ lọ́lá ọlọ́run ọba ò ní rohùn gbé sọnù láyé bí ó ṣe bí ọmọ. Àṣẹ ìṣàmọ́dún àṣẹ iṣẹ́ mi láṣẹ ọlọ́run ọba.